ṣe rí fídíò yìí tí mò ń ṣe ẹ bá mi share kó kan gómìnà Ṣèyí Mákindé lára ẹ yẹ kó kàn wọ́n lára tó bá di wàhálà ìmọ̀dà sí ẹ fi mi àti wọn lẹ̀ àtọ̀lọ́hún ṣe gbọ́ ṣe láwọn olóṣèlú wa ìkà ni wọ́n èèyàn láabi ni wọ́n ọba kọ́ba ò sí o ìjòyè kíjòyè ló wà kò sásíwájú kankan tí ò fẹ́ ṣe dáadáa yes kò sí aṣíwájú kan tí kì í fẹ́ ṣe dáadáa lóòótọ́ àti lódodo wọ́n máa ń fi ọdún yin ọdún ni ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run gbàdúrà wa púpọ̀ tí ì tí ẹ rí mo fẹ́ lè sọ pé tí Ọlọ́run ṣe fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí bẹ́ẹ̀ fún pínlẹ̀ mi nínú gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá ìlànfààní àti dé nọ́ọ̀tì o ìsìláǹfààní àti délẹ̀ Ìgbò ṣùgbọ́n orí ọ̀fẹ́ táwa rí gbà nípínlẹ̀ Ọ̀yọ́ tí a yí ìrògbé ìpínlẹ̀ mi torí gbà wá torí pé nígbà tá a bẹ̀rẹ̀ ìṣèlú bóyá kí n sọ pé ní 1999 ni tí bàbá wa Lámàdé sínú ọ̀tọ̀ parí ìjọba wọn bí kálukú ṣe ń parí ìjọba rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní federal level tó pé tí president kan bá parí tí president míì bá dé bíi fún àpẹẹrẹ ẹ jẹ́ ká fi president Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká mú látòrí ọmọ Yíbò tó lọ ó tó di pé Buhari gbàjọba gbogbo àlà ń gbàdúrà pé kọ́mọ Yíbò yìí gan wá dúró torí pé dream wa ni pé tí Buhari bá dé gbogbo nǹkan máa dá according to ìjọba tán ní Buhari ti ṣe rí kó tó di pé ruwa yẹn exist inú ayé láyé òun àti tó dé èdè àgbọn ìgbà tí Buhari dé gbogbo alábẹ́lẹ̀ sọ pé kíjọba tó lọ padà wá nígbà tí Buhari lọ tán sìn tí Bọ́lá Ahmed Tinubu dé àtúfẹ́ lè máa sọ pé ṣé Buhari lè tó padà wá according to subsidy tán yọ lórí epo tó dẹ̀ pé gbogbo ìjọba tí kálukú náà ń ṣe wọ́n ń sunkún sórí ni wọ́n ń gbé pamọ́ ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ tí a wà láì kò rí bẹ́ẹ̀ nígbà tá a rí ìṣèjọba Governor Alao Akala I believe he is the best governor is the best government torí pé bùjẹbùdà wọn ni wọ́n àwọn olóṣèlú níjọba wọn pé fún tàbá fẹ́ tara wa jẹ lógún ìjọba Alao Akala ó pé fáwọn olóṣèlú ó dẹ̀ pé fáwọn òṣìṣẹ́ ìjọba ìgbà tíjọba Ajímọ̀bí dé a regret ìjọba Akala àwa regret ìjọba Ajímọ̀bí iṣẹ́ rere tẹ̀síwájú torí pé ìṣèjọba Ajímọ̀bí gómìnà Ajímọ̀bí aráàlú ló face ó wá fẹ́ gbìyànjú láti wádìí òdodo ṣùgbọ́n kò láǹfààní àti ṣe ibì kan ọ̀nà méjì tẹ́ lè fi sọ àbùkù late Isiaka Abiola Ajímọ̀bí nìyẹn pé àkọ́kọ́ iná ni pé ó fẹ́ gbìyànjú láti gbé òdodo kalẹ̀ kò rí gbé kalẹ̀ ẹ sọ̀rọ̀ yóò fèsì sí kódà bọ́ ọmọ kókó tí ń bẹ lórí ìtẹ́ tí mú yàn lọ́wọ́ tó bá lè sọ̀rọ̀ gómìnà yẹn máa fèsì fún àwọn nǹkan yìí ni làwọn kan tẹ̀lé pẹ́ rí nípa Abiola Ajímọ̀bí now presently governor Abiodun Olúṣèyí Mákindé oh God kò ní bàjẹ́ fún yín àfẹni tó bá fẹ́ ṣe àbòsí lókù tí a bá ní pé ta ló mọ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì ni mo fi máa rántí ọ̀rọ̀ Akálà kan dọ̀la níjọ́ tán sí interview kan fún wọn wípé wọ́n náà máa step down fún Ṣèyí Mákindé tán ní àwọn máa step down fún Ṣèyí Mákindé kí ni Ṣèyí Mákindé mọ̀ nípa òṣèlú kí ló mọ̀ nípa gọ́ọ̀nà ẹ̀kọ́ wo ló ní ìrírí wo ló ní kò sí kánsílọ̀ rí kò sí chairman rí ṣé wá rẹ́ni tí ò ṣe kánsílọ̀ rí tí ò ṣe chairman rí gbogbo ilé ìta ń sọ yìí a kàn fi rán wa létí àwọn nǹkan tó ti kọjá ni o kì í ṣe pé bóyá mò ń against Alao Akala torí pé ẹni tó bá ti kú ìwọ̀nba lẹ́nu láti sọ nípa ẹ̀bọn islamically ṣùgbọ́n àìṣedéédé ara ayé ń gbà mí ìmọ̀ mú ìrántí ara ọ̀run ìsàbúrú ara ayé ń gbà mí ìṣedáadáa ara ayé ń gbà mí ìmọ̀ mú ìrántí ara ọ̀run now ìgbà tí bàbá yìí dépò àwọn ẹ̀kọ́ tí mo kọ́kọ́ rí tí mo lè fi praise wọn nínú ìjọba wọn ni pé àti ìgbọ́ pé Ọ̀yọ́ state workers wọ́n daṣẹ́lẹ̀ kì í ṣe pé wọ́n tẹ́ wọn lọ́rùn tó o
ṣùgbọ́n ibi tí wọ́n ti tẹ́ wọn lọ́rùn ó pọ̀ ju ibi tí wọ́n ti tẹ́ wọn lọ́rùn lọ. Ibi tí wọ́n ti tẹ́ wọn lọ́rùn àwọn òṣìṣẹ́ yẹn náà lè rojọ́ ọbẹ̀ síta torí wọ́n mọ̀ pé gbogbo wa pátá ló lè, ẹni tílẹ̀ bá ká mọ́ ní bàrá o. Ẹni bá ní òṣìṣẹ́ ìjọba lásìkò yìí ó dọ̀tá rẹ̀. Bẹ́ẹ̀ ni torí pé wàá máa wò pé wọ́n ń sanwó oṣù fún wọn ní 24 on the 25 wọ́n dẹ̀ fún wọn ní 13 months. Kí ló dé tán complain? Àdẹ̀kùn àdẹ̀rojọ́ ta péjọba jẹ àwọn lówó. Bẹ́ẹ̀ ni wọ́n lè rojọ́ síta. Mi ò lọ́rọ̀ lórí ibẹ̀ yẹn. Kudos to you, Your Excellency Abiodun Seyi ọmọ Makinde. 90 a lè sọ pé wọ́n gba 100% ní aspect yẹn yàtọ̀ fún ìmọ̀tara ẹni nìkan táwọn òṣìṣẹ́ yẹn ní. Kálukú náà wà tẹpámọ́ṣẹ́. Now tẹ́pá wá ń sọ nípa pé ká ṣe ní ìkan ò gbọ́dọ̀ jù kan, ọlọ́fàmọ́jọ àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe nígbà ayé Ajímọ̀bí, àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan tí wọ́n ṣe sí ojú òpópónà kọ̀ọ̀kan tí wọ́n láǹfààní àti parí, àti òkè afárá ni o, àti gbani àtàwo ni, àtòjú ọ̀nà oníbejì mọ́rosẹ̀, ọ̀nà mọ́rosẹ̀ oníbejì tí wọ́n ṣe tí wọ́n parí, gbogbo ẹ̀ pátá ni Gómìnà Ṣèyí Mákindé ló lọ tọ́ọ̀chì tó dẹ̀ parí ẹ̀. Wọ́n ṣe ní ṣe pé pátì àwọn ò papọ̀. Gbogbo èèyàn mọ̀ pé APC torí kọ́ ni Gómìnà Ajímọ̀bí, wọ́n mọ̀ pé PDP ni Ṣèyí Mákindé fi wọṣẹ́. Wọ́n ṣe ẹlẹ́yàmẹ̀yà òṣèlú. Akọ́kíní kan gbà ló wà ní school, wọ́n máa ń pè ní apartheid is a crime against humanity. Ẹlẹ́yàmẹ̀yà, wọ́n ṣe ẹlẹ́yàmẹ̀yà rárá. Kì í ṣe ibi òṣèlú nìkan ni Gómìnà Ṣèyí Mákindé ò ti ṣe ẹlẹ́yàmẹ̀yà o. Gómìnà Ṣèyí Mákindé ò tún ṣe ẹlẹ́yàmẹ̀yà nínú ẹ̀sìn. Torí pé dọ̀la ọ̀sẹ̀ tí mo bá kọjá ní Ìwó Road ni mo máa ń ṣàdúrà fún wọn lórí mọ́ṣáláṣí tí wọ́n ṣe yẹn. Yàtọ̀ wá fún yẹn, every Ramadan ni olóyè Ṣèyí Mákindé ló ń invite àwọn àfà different ìlú láti wá ṣe Ramadan lecture tí wọ́n sì fún wọn ní ẹ̀bùn mọ́tò. Kí ló dé tí wọn ò dúró pé Kristẹni làwọn? Àìmọye Mùsùlùmí tó criticize wọn nígbà tí Ṣèyí Mákindé fẹ́ dórí ipò torí ẹ̀sìn wọn rò dáadáa tó lè ṣe fún lù. Tó bá ṣe pé Mùsùlùmí ìlò bọ́ bẹ́ẹ̀ ó lè má ṣe dáadáa tó àwọn nǹkan tí wọ́n ṣe. Ní tó bá wọ ẹni kò sọ, irú orí tí ẹ ò papọ̀ mọ́ tèmi. Èmi ò dẹ̀ ń ṣe olóṣèlú, olùdìbò lásán ni mi ò dẹ̀ ní jìbò kan lọ. Now ẹ wá jẹ́ ká wo àwọn nǹkan mèremère tí wọ́n wá ṣe, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ò kọjá state capital, ibi tó jẹ́ capital wa nìbàdàn. Ẹ jẹ́ ká wo terminal. Àkọ́kọ́ mo rí bí security something débi pé ó gba ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ pé kankan máa lọ́wọ́ mọ́tò anyhow. Torí mọ́tò tí ó bá gbèrò ní terminal wọ́n gbọ́dọ̀ mọ irú ètò tó wọ́n gbọ́dọ̀ ṣètò tó yẹ fún. Ẹ wá wo ètò tí wọ́n ṣe fún àwọn onímọ́tò látijọ́ yìí. Ìrìn àjò tí wọ́n rìn lórí ọ̀gá onímọ́tò àná ọ̀pọ̀lọpọ̀ ń blame wọn. Ṣùgbọ́n wọ́n make wọ́n ṣe ètò àlàáfíà. Ńjọ́ wo lẹ ti gbọ́ pé wọ́n ń sára wọn, wọ́n ń para wọn nínú onímọ́tò, wọ́n lọ gbàjọba, wọ́n lọ ṣe gbá, wọ́n lọ ṣàwo. Bó tiẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe take over àjọba yìí, ilé ẹjọ́ ti dá ẹgbẹ́ yẹn padà fáwọn tó ní. Ṣùgbọ́n wọ́n ń ṣètò yẹn bó ṣe yẹ torí pé kò sí bí wọ́n ó ṣe jà ní Ìwó Road tí ò ní affect aráàlú, kò sí bí wọ́n ó ṣe jà ní New Garage tí ò ní affect aráàlú, gbogbo bí táwọn park yìí wà. Òfin wa múlẹ̀ débi wípé kálukú wa wọ́n mọ̀ wọn ara wọn. Ìjòyè ò ní ṣe bí ọba. Now akíyín ayìnyín lórí ibẹ̀ yẹn. Wọ́n ṣètò tó yẹ, wọ́n dẹ̀ ṣètò tó péye. Bákan náà ètò ààbò wọ́n gbìyànjú ṣùgbọ́n omi pọ̀jọ kà lọ. Èmi ò defend wọn o, mi ò dẹ̀ gba 1 naira lọ́wọ́ wọn o, mi ò jẹ́ nù ìjọba wọn o. Bẹ́ẹ̀ ni. Now ìgbìyànjú yìí ló mú àwọn èèyàn tẹ̀síwájú because sáà kejì wọ́n wá bẹ̀rẹ̀ sáà kejì. Lóòótọ́ kò sí sáà kẹta, ṣùgbọ́n ìmọ̀ràn ibi tí mo ti ń bú àwọn olóṣèlú rèé. Ẹni tán bá gbé dání tàbí ẹni tí wọ́n bá tẹ̀lé wọn kì í fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àbùkù kankan nípa arú ẹni bẹ́ẹ̀. Ṣé gbogbo ayé ni ó sì fẹ́ èèyàn tán? Èmi nìyẹn. Ṣé gbogbo èèyàn tó bá wà nípò ló ṣe dáadáa tán?
kò sẹ́ni tó ń gbọ́ 100% o, kò sẹ́ni tó ń gba 99%, kódà kò sẹ́ni tí sábà máa ń gba 90%. ṣùgbọ́n tó bá gbìyànjú tó bá ti gba 75%, ẹ jẹ́ ká kíkáyìn. Ibi tó bá kù sí ẹ jẹ́ ká pè sákìyèsí torí ẹlòmíì tó ń bọ̀ wá sípò ìjọba. Ìgbà tí mo yìn wọ́n tí mo praise wọn nínú fídíò mi kan, mo wá ní ṣùgbọ́n ẹnjìníà gbọ́n jù, wọ́n ti gbọ́n gan jù. Mo mọ iyejú àwọn tó orí DM mi wá, mo mọ iyejú àwọn tó drop comment tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi ìpè torí n tó ṣe f'Aláàfin Ọ̀yọ́ ni. Kí ló ṣe f'Aláàfin Ọ̀yọ́ tí ò ṣe fẹ́ nìkan rí? Kí ló ṣe àwa tó ń dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé ni wípé wọ́n ṣe kí ni, wípé wọ́n tiẹ̀ kọ́kọ́ wọ́n yanrú Ọ̀wọ́ Adé fún wa lọ́ba. Ó lè má tẹ̀yìn lọ́rùn, wàhálà àti yín nù, that's your own problem, kò yé lu yín. Àwa wà òkè pẹ̀lú ẹ̀ 100%. Ó kù ló kù. Àwa wà òkè torí pé ọba tó jẹ tìlú tòrò. Àfẹ́ mọ̀nà bí wọ́n ṣe gbà yàn mọ́ àti ẹ̀nídìí ẹ̀, àfẹ́ mọ́ àfẹ́ gbọ́. Etí wọ́n ti gbé wa létí lọ. Ọba ti wà nù, yóò sì lólè Ọ̀yọ́. Iye tẹ́lẹ̀dùmarè kọ fún pé ó lò ní ayé ìlọ́po méjì rẹ̀ ni ó lò. Ó dá sẹ́ńtẹ̀ Èdùmàrè. Bọ́tà rẹ̀ ṣe ń pọ̀ sí lọ́dún rẹ̀ ọmọ gùn sí. Now, Your Excellency, pẹ̀lú gbogbo àwọn dáadáa tẹ́ wá ṣe yìí, pẹ̀lú gbogbo àwọn nǹkan ọ̀tún tẹ́ mú wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ yìí, kò bá dáa níwọ̀nba ọdún tó kù yìí, ẹ ti rúure, ẹ ti gbére, ẹ ti rúure, kẹsọ̀ọ́re, kẹsọ̀ dáadáa. Kó jẹ́ wípé nínú gọ́vnà tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tó ti jẹ sẹ́yìn yàtọ̀ fún mi tí ó tó jẹ, kẹ́ ẹ máa wà nínú number 1 tá a sì mọ̀ yẹn tó rẹ̀ sí ń bẹ number 1 báyìí tí rẹ̀ ní kankan tí mo lè fi compare yìí. Kì í wá sí number 1 nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan o, number 1 ni yín káàkiri àgbáńlá ayé for now nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sọ pé nílẹ̀ Yorùbá, torí pé àwọn èèyàn ń yìn yín nílùú mi. Kò wá síbẹ̀ yóò sì dáa tí ò ní níbi tí ó kù sí. Èmi wá fẹ́ rọ̀ yín nírú nǹkan méjì péré kẹ́ ẹ má jẹ́ kó bá àwọn dáadáa tẹ́ ti ṣe sẹ́yìn jẹ́. Nǹkan àkọ́kọ́ òun náà ni ìrìnàjò 2027. Ìrìnàjò 2027 Ọlọ́run ti kà yín yẹ. Àwọn mẹ́ta kan bẹ tọ́lọ́run kà yẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ wà lára wọn. Ẹni àkọ́kọ́ ni gọ́vnà àtúnlépé sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tèní kábíyèsí bàbá. Ẹni èkejì tọ́lọ́run kà yẹ ni gọ́vnà Abíọ́lá Isiaq Ajímọ̀bí. Ẹ̀yin lẹ́ni ẹ̀kẹta. Nǹkan àkọ́kọ́ rẹ̀ tọ́lọ́run fi ka bàbá Ládọjà yẹ. Bàbá Ládọjà ló gbìyànjú tó ṣòṣèlú títí tó dépò. Wọ́n yọ nípò, Ọlọ́run tó dá padà bẹ̀ torí pé ó wà lórí ààrẹ. Ó wá tún gba bẹ̀, ó wá tún di ọba Olúbàdàn. Ó dẹni tí ìlú ń wárí fún. Òun ni ó kọ́kọ́ bírèkì rẹ́kọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò mọ gbogbo ìlú yòókù, tèmi ò bá dẹ̀ mọ̀ mi kì í sọ. Abíọ́lá Ajímọ̀bí ni gọ́vnà tó kọ́kọ́ lò 8 years ló kọ́kọ́ ṣe sáà méjì nípínlẹ̀ Ọ̀yọ́ tó dẹ̀ níyì títí tó fi kú. Ó tó wá kú tán, ìyàwó rẹ̀ wá tó níyì nínú pátì tó wà pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́. Ìyàwó Ajímọ̀bí Florence kò ní bàjẹ́ fún yín. Bàbá yẹn, ìyá yẹn níyì dàárọ̀ débi pé mo ráwọn kan tí wọ́n sọ pé lójú ayé Ajímọ̀bí gan, táwọn bá wá Ajímọ̀bí lọ, àwọn máa gbàdúrà pé àwọn bá yàwó rẹ̀ ń bẹ̀ tàbí káwọn má bá Ajímọ̀bí gan, káwọn bá yàwó Ajímọ̀bí. Ayá rere nù tó dúró tọkọ tìfẹ́ tí mọ̀ràn tára àlùfẹ́ débi pé tíyàwó Ajímọ̀bí bá gbé igbá ààbò gọ́vnà lọ́la, ó dá mi lójú pé ó ṣeé ṣe kó wọlé àfi tí ó bá sínú kádàrá rẹ̀ lóko. Ẹ̀yin tẹ́ bá rí wọn ẹ bá mi kí wọn, ẹ bá mi lù wọ́n lọ́gọ̀ ẹnu, ẹ sọ fọ́pọ̀lọpọ̀ obìnrin kí wọ́n wá àwòkọ́ṣe rere lára wọn. Wọ́n gba náírà kan lọ́wọ́ wọn rí wọn. Now, nínú ẹni kẹta tí wọ́n wá tọ́ka sí òun náà ni gọ́vnà Ṣèyí Mákindé. Àwọn nǹkan mèremère tá a kà fún wọn yìí ó jẹ́ káka àwọn náà yẹ. Then àwọn náà láǹfààní àti ṣe sáà méjì. Mo wá rọ̀ yín, mo bẹ̀ yín, gbogbo ìrìn àjò tẹ́ ń rìn yìí ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ 2027. Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe, ẹ̀dá kò lè dá sí.
gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń ṣe Ṣèyí Mákindé mọ́ mi kàn àpagbo yí ọ̀ka tó bá yíwọ́ tán wọ́n á lọ join party mi. Ọlọ́run fún yín ní ọgbọ́n àtòye àti làákàyè àti ìmọ̀ nípa ìṣèjọba, ó jẹ́ kẹ́ ẹ máa rí crowd yín maintain títí dàárọ̀ ọ̀la. Ṣùgbọ́n ẹ máa rántí pé bóòdì ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. Tí kì í bá ṣe oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní, kò sí bí pátì PDP bó ṣe ń rí yẹn ọ̀nà ó ti jìn àwọn èèyàn ó ti lọ. Ṣùgbọ́n ẹ lóore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní iná lọ́pọ̀lọpọ̀ dáadáa tẹ́ ẹ ṣe, bó tiẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ dáadáa míì tẹ́ ẹ ń ṣe, òjò kì í rọ̀ kó mọ̀ bẹ́ẹ̀ nìkan ló jẹ́ ó ń affect ìlú, pàápàá jùlọ títọ́ bọ̀rọ̀ oyè, títọ́ bọ̀rọ̀ lọ́balọ́ba. Mo mọ̀ pé nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ yìí, ṣùgbọ́n kálukú fọgbọ́n ṣe ní sà, Your Excellency. Tá bá ní ká wò lórí ìrìn àjò tẹ́ ẹ rìn, lórí àwọn tẹ́ ẹ dádé fún Ìbàdàn, ẹ má jẹ́ ká sọ tọ̀yọ́ mọ́, torí tá a bá ti sọ ti Ìbàdàn wọ́n pè torí tọ̀yọ́, ẹ ti sí tọ̀yọ́ ó ti lọ. Lórí àwọn tẹ́ ẹ fún ládé Ìbàdàn, kálukú mọ̀ pé ó nídìí, ṣùgbọ́n kẹni tí ó sọ kí ló dé táwọn yẹn ò wá, kí ló dé tí kábíyèsí ọba Olúbàdàn ò wá. Tó bá ṣe pé ìlú mi ni wọ́n ti dán wò, ṣé kò ní yíwọ́. Your Excellency sà, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀pọ̀lọpọ̀ rí wípé focus agbára pé tẹ́ ẹ bá tiẹ̀ sí ní gọ́vnọ̀ gan mọ́, agbára yín, ìpàṣẹ yín, ìṣerere yín kó sì máa tẹ̀síwájú lábẹ́nú. Kì í rí bẹ́ẹ̀, kò lọ títí lórúkọ táyé ń jẹ́. Ẹ̀yin ló ń ṣe díẹ̀ ń bẹ̀, ẹ máa kúrò ní, ẹ lè bọ́ sókè. Ẹni tó ń ṣiṣẹ́ òkè ni yín, ṣùgbọ́n ẹ má jẹ́ kí nǹkan ó bàjẹ́ kẹ́ tó bọ́ síbẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé orin ní ṣáájú ijó, kìnnìkan ní ṣáájú ọ̀tẹ̀. Òfin tí wọ́n ń lò yìí pé kéèyàn mọ́ jọba kó mọ́ jẹ gómìnà, wọ́n ní bẹ́ẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Èmi mọ̀ wípé orí ọ̀rọ̀ gbogbo kìí ṣẹ́ lórí alábàáhùn, orí bàbá wa Olúbàdàn yìí ńlòfin yẹn ti wáyé láyé Ajímọ̀bí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ orí tí ọjọba inú agogo dẹni ti wá o, ọ̀rọ̀ tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agogo dẹni ti jáde. Adániwáyé nìkan ìlọ́mọ̀ bàjí tí lo mọ́sáàjì àsọba tí kò ná yanranyanran ló dífá fún bàbá wa Adéwọ̀lú Ládọjà tí wọ́n fi dépò Olúbàdàn. Gbogbo bá a ṣe gbé gidi náà tó, gbogbo bá a ṣe gbìyànjú tó kó kọ wọn bàjẹ́ kó wọn mọ̀ láṣeyọrí, tọ́lọ́run ló ṣe. Ó yẹ kí bàbá náà máa rántí bẹ́ẹ̀. Now bàbá wa fọgbọ́n ṣe é nígbà tí wọ́n yan oyè tí wọ́n fẹ́ dáwọn èèyàn ládé. Bàbá ò sí nílé, wọ́n yàn yàn lọ. Ẹni wọ́n á jíṣẹ́ pé tòun ò fojú di yín gómìnà o, mo sọ̀pọ́ọ̀tì gbogbo ń tẹ́ ẹ ṣe o. Bá gbà ṣe é ṣe nù. Ọgbọ̀n ìlàgbàlagbà kìnnì kan fi sá fún kìnnì kan, òun nìyẹn. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká lè sọ dáadáa nípa yín. Àwọn nǹkan tẹ́ ẹ bá create lẹ̀ torí pé kẹ́ ẹ lè débì kan, tẹ́ ẹ bá débẹ̀ tán tẹ́ ẹ bá kúrò, tí nǹkan bá ń affect, wọ́n mọ̀ fojú fo àwọn dáadáa tẹ́ ẹ ti ṣe. Bí yóò bá ṣe rí nìyẹn o, a tètè máa ń gbàgbé dáadáa o, aburú nìkan la máa rántí gbogbo ìgbà. That is Yorùbá. A lè sọ báyìí káwọn olóṣèlú máa condemn ẹ̀, wàhálà tí wọ́n nìyẹn. Kí nìyẹn? Ẹkún ló wá ń bá ikún wá, ẹkún ló wá ń bá ikún wá. Ó ní àwa tá a jẹ́ èèyàn yín ní stéètì, tá a jẹ́ ti yín, tá a fẹ́ràn àìsẹ́ èèyàn yín federal, APC làwa ò ní federal, àmọ́ ní stéètì PDP ni wá. Àwọn èèyàn mọ̀ àwa tá a jẹ́ èèyàn yín dáadáa tá a rí ní ló já dúró bẹ́ẹ̀. Ó dá nísìnyìí nǹkan kan bà mí lọ́kàn jẹ́ ńsìn. Hospital tán gbé fún wa lọ́yọ̀ọ́ tán ní kọ́kọ́, hospital yẹn nísìn again ó ti tó fẹ́ di abandon project. Gbogbo àwọn tá a ti pọ́nnu fún wọ́n ti wá fẹ́ mọ̀ fi kálọ̀ wá mú pé kọ̀tàn. Ṣé wọ́n fi tàn wá jẹ ni, àbí wọ́n fi sọ̀rọ̀ òṣèlú, àbí wọ́n fi dìtẹ̀ hospital tí Aláàfin ọwọ́ adé ń kọ́? Bàbá, Your Excellency, ẹni tẹ́ ẹ ní kó máa ṣàmójútó ẹ mọ́ sọ́dá láìdá lójú ìlú rẹ̀ torí pé èèyàn pàtàkì ni. Èèyàn Honorable Arosat Saheed Arowósayé,
mo yà á bẹ̀ yẹn níbẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ẹni àpọ́nlé ni ẹni yìí ni ẹni tọ́yọ̀ máa ń wò bí gold ni Ìlàró Òòṣàyé Arosad wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n bí kinní yẹn ṣe ń mẹ́hẹ táwa ti tó ń jánu pé bí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń bẹ̀ wọn ò ní dáwọ́ dúró tí wọ́n parí ẹ̀ torí pé a mọ̀ bẹ́ẹ̀ tí mo ń ṣe nínú ìjọba yín ni o kì í ṣe bẹ́ẹ̀ yín lẹ sọ fún wa o. Àmọye ọjọ́ tẹ́ fi kọjá Akẹ̀sán, àmọye ọjọ́ tẹ́ fi ṣe ọ̀nà Ọ̀yọ́ sí Ìṣẹ̀yìn, àmọye ọjọ́ tẹ́ fi ṣe ọ̀nà Ìṣẹ̀yìn s'Ògbómọ̀ṣọ́. Mélòó la fẹ́ kà ìròyìn Adépèlé? Ẹ gbà pé ẹni tọ́lọ́run bá fẹ́ gbé sípò kọ́lọ́run ó gbé síbẹ̀, ẹ tì lẹ́yìn, orúkọ yín ò ní parẹ́. Bóun ò bá mọyì ìlú mọyì yín, ìlú dẹ̀ mọ́ ń tẹ́ ẹ ṣe. Ẹ má jẹ́ káwọn olóṣèlú kankan kọrin orin kórin, ẹ má jẹ́ wọn kọ sí yín létí. Ni mo fi fẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ọba kọ́ba ò sí, ìjòyè kíjòyè ló wà. Lẹ́nu ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹ̀yin kọ́ lẹ ní òfin tó wà ńlẹ̀. Ìpè bá ẹ̀dẹ́ lágbájá ládé, ẹ̀dẹ́ tàmọ̀dò ládé, ẹ̀dẹ́ làkàṣègbè ládé. Nígbà tẹ́ bá fi gbogbo àwọn tí wọ́n ń jẹ́ olóyè lábẹ́ ọba kan tẹ́ bá fi wọ́n joyè tán, ta lọ́ba yẹn fẹ́ máa bá ṣèlú? Ṣé kó tó yan olóyè míì kí gọ́vnà míì ò tún dé kó tó lófin yìí ti wà ńlẹ̀ kó tó lọ sọ wọ́n dọba ni? Àwọn nǹkan tí ẹ ń complain pa kan waste owó Ọ̀yọ́ state ni. Your Excellency sir, ẹ ti bẹ̀rẹ̀ dáadáa, àárín yẹn náà dá, ẹ jẹ́ kí parí náà dá. The end ni àwọn èèyàn máa ń wò nínú fíìmù bó ṣe wulẹ̀ kó dùn tó. Ọlọ́run kọ́ yín mọ̀ ṣe àbọ̀rọ̀ lásán fún onílàákàyè. Tí wọ́n bá jẹ́ kẹ́ ẹ kó dọ́dọ̀ yín, tí wọ́n dẹ̀ jẹ́ kẹ́ ẹ wò débi tí mo sọ dé inú mi ó dùn. Tàbí àwọn tó ń yí ipò tó lè bá yín sọ̀rọ̀. I thank God kì í ṣe pọ́yọ̀ lọ́kàn. Ó dàbí pé Ìṣẹ̀yìn lọ́kàn báyìí àt'Ògbómọ̀ṣọ́. But àǹfààní wà fún yín láti ṣàtúnṣe, láti ṣe àtúnṣe. Ọlọ́run ó kún yín o, gbogbo ẹni yóò gbogbo ẹ̀yin dúpọ̀dúpọ̀ lásìkò yìí. Ẹ múnú ẹ̀kọ́, ẹ kẹ́kọ̀ọ́ díẹ̀ lára wọn, ẹ kọ́ nínú àwòkọ́ṣe wọn. Àwọn nǹkan kan bẹ ẹ má mú nínú ìṣesí wọn. Ẹ má mú nínú ìṣesí wọn. Aṣíwájú tí ò láṣíwájú, aṣíwájú ọ̀gá tí ò lọ́gàá kò dáa tó. Ọlọ́run nìkan ni ọba tí ò lọ́gàá, Ọlọ́run nìkan ni ọba tí ò láṣíwájú. Àlàáfíà fún yín nípínlẹ̀ Ọ̀yọ́.